Mo kí wa kúrọ̀lẹ́ o. A kú ìsinmi ọjọ́ èní. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sínú ìwé Lúùkù orí 22. A ó kà láti ẹsẹ̀ 49 títí dé ẹsẹ̀ 54. Luke 22:39-46. Ó sì jáde, ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn. Nígbà tí ó wà níbẹ̀, ó wí fún wọn pé, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹwò. Ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìṣọ̀kan kan, ó sì kúnlẹ̀, ó sì ń gbàdúrà wípé, bàbá, bí ìwọ bá fẹ́, gba ago yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ tí èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. Áńgẹ́lì kan sì yọ sí i láti ọ̀run wá, ó ń gbà á ní ìyànjú. Bí ó sì ti wà ní ìwàyà ìjà, ó ń gbàdúrà sí kíkankíkan, òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá, ó ń kán sílẹ̀. Nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà, tí ó sì tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n ń sùn fún ìbànújẹ́. Ó sì wí fún wọn pé, kí lè ẹ̀yin ń sùn sí? Ẹ dìde, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹwò. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa àti olùgbàlà wa, a fi ògo àti ọlá àti ìyìn fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti lè péjọpọ̀ ní ìrọ̀lẹ́ yìí, láti lè tún gbọ́ ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ni ẹ fi ṣe olórí nínú àwọn ọ̀nà tí ẹ fi ń fi oore ọ̀fẹ́ fún àwọn ènìyàn yín. Nípa bẹ́ẹ̀, Olúwa, ọ̀rọ̀ yín, Olúwa, ni ẹ gbéga gidigidi. Bí a ti péjọpọ̀ síwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín tó ń sọ nípa ẹni tí ẹ jẹ́, tó ń sọ nípa ìpinnu yín fún ìgbàlà, tó ń fi hàn wá ní pàtó Kristi, ẹni tí ẹ fi ṣe olùgbàlà wa. A gbàdúrà wípé kí ọkàn wa kí ó má ṣe ṣáko lọ. Ẹ jẹ́ kí ọkàn wa wà ní ìtòsí láti gbọ́ ọ̀rọ̀ yín, jù bẹ́ẹ̀ lọ láti mú ọ̀rọ̀ yín lò, kí ohun tí ẹ fẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe nínú ayé wa kí ó lè rí bẹ́ẹ̀. Pàápàá jùlọ, a nífẹ̀ẹ́ sí ohun tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ, bí tí ń ṣe ìgbàlà ọkàn ènìyàn. A gbàdúrà wípé nínú ìwàásù ti ìrọ̀lẹ́ yìí, ẹ jẹ́ ó wù yín láti mú ìgbàlà wá fún àwọn tí wọn ò tí mọ̀ yín gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà, kí ẹ sì mú ẹsẹ̀ àwọn ènìyàn yín múlẹ̀ sí i nínú ìgbàgbọ́ tí wọ́n ti gbà. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ran oníwàásù lọ́wọ́ láti sọ̀rọ̀ ní ọ̀nà tó jágere, àti pé kí agbára ẹ̀mí mọ́ kó ṣiṣẹ́ nínú ayé oníwàásù, kí ó lè pín ọ̀rọ̀ Ọlọ́run bó ti yẹ, fún ògo orúkọ yín nìkan. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Lẹ́ẹ̀kan sí, a kí wa káàbọ̀ sí ìsìn ìrọ̀lẹ́ yìí. Ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni a bẹ̀rẹ̀ sí gbé ohun tá a fẹ́ gbé yẹ̀wò. A pe àkọlé ìwàásù nígbà náà ní àdúrà àpòrò sí ìdánwò. Àdúrà àpòrò sí ìdánwò, or prayer an antidote to temptation. Apá kejì, òun ni a fẹ́ gbé yẹ̀wò lónìí. Tẹ́ bá rántí, ní ìgbà tí a gbé ẹsẹ̀ Bíbélì yẹ̀wò, a rí wípé ẹsẹ̀ Bíbélì tí a kà sí wa létí, tí ìwàásù wa fẹ́ dálé lórí ní ìrọ̀lẹ́ yìí, ó jẹ́ àdúrà tí Kristi Jésù gbà nínú ọgbà Gẹ́símánì. A dẹ̀ rí ní ìgbà tí a kọ́kọ́ gbé ìwàásù yìí yẹ̀wò wípé ẹ̀kọ́ tí a rí kọ́ nínú àdúrà yìí ó pín sí ìsọ̀rí mẹ́ta. Àkọ́kọ́ ni wípé a rí wípé ìhà tá a bá jẹ́ ọmọlẹ́yìn Jésù tòótọ́, ìhà tí ó yẹ kí a ní tàbí tí ó yẹ kí a kọ sí àdúrà. Lábẹ́ àkòrí yìí, a gbé ohun méjì yẹ̀wò. Lákọ̀ọ́kọ́, a sọ wípé yíyan ibi tí a ti gbọ́dọ̀ máa gbàdúrà. A dẹ̀ yànnàná ẹ̀ wípé ibi tí a ti ń gbàdúrà kò da nǹkan. Ohun tí Jésù fi yan orí òkè Ólífì tó dẹ̀ sì máa ń sábà lọ ọbẹ̀ lóòrèkóòrè, ó ní wípé ibẹ̀ ó sáfẹ́rẹ́ fún ariwo. Kò sí pé wọ́n ń yọ lẹ́nu níbẹ̀ tí àwọn èrò yóò máa dà tẹ̀lé. Ibi jẹ́ ibi tí ó máa dá wà pẹ̀lú bàbá rẹ̀, tí ó sì máa bá takùrọ̀ ọ̀rọ̀ sọ.
kò jù bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan pàtàkì kan tó wà lórí òkè. A tẹnumọ́ wípé lẹ́yìn ìgbà tí Jésù gòkè re ọ̀run, a ò gbọ́ pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ padà lọ sórí òkè Ólífì láti lọ máa ṣe ohunkóhun. A ti ẹ̀ dárúkọ òkè Ólífì mọ́ nínú Bíbélì. So kò sí ohun pàtàkì kan gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ tá ń pè ní aládùúrà tàbí onígbàgbọ́. A gbọ́dọ̀ ní fi ọkàn sí pé orí òkè kan wà níbì kan àjẹbí idán ni. Pé tá a bá ti débẹ̀, tá a bá fi lè kúnlẹ̀, tá a bá fi lè gbàdúrà, àwọn báyìí gbàdúrà ń bẹ̀ ní àwọn ọjọ́ kan sẹ́yìn, pé nípa bẹ́ẹ̀ àdúrà wa báyìí tààrà ló máa lọ sórí ìtẹ́ àánú, á sì jẹ́ ìtẹ́wọ́gbà. Rárá, kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀. A lè gbàdúrà nínú ìyẹ̀wù yàrá wa. A lè yan ibi tá a ti fẹ́ máa gbàdúrà nítorí pé a ò fẹ́ kí ohunkóhun kó dí ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run lọ́wọ́ nígbà tí a bá ń gbàdúrà sí Ọlọ́run tàbí tá a bá wà níwájú rẹ̀. Ohun kejì tí a sọ pé ìhà tó yẹ ká kọ sí àdúrà ni wípé a gbọ́dọ̀ ní ìtẹnumọ́ nínú àdúrà. A gbọ́dọ̀ ní ìtẹnumọ́ nínú àdúrà. Ẹsẹ̀ Bíbélì yẹn sọ wípé ó lọ bí ó ṣe máa ń ṣe. Àdúrà kì í ṣe ohun tá a kàn máa ṣe lẹ́ẹ̀kan tá a dẹ̀ máa sáfẹ́rẹ́ ń díẹ̀. Àdúrà jẹ́ ìgbé ayé onígbàgbọ́. Tá a bá jẹ́ ọmọ lẹ́yìn Kristi tòótọ́, àdúrà gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé wa. Àdúrà ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a máa ṣe lẹ́ẹ̀kan láàrin oṣù kan, lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kan. Rárá. Arákùnrin kan júwe ohun tí àdúrà jẹ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní wípé bí a ti ń mí sínú tá à ń mí síta, ó ní bẹ́ẹ̀ ni kíka ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àdúrà rí. Torí ẹnìkan béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo ló pàtàkì jù, ṣé ká máa gbàdúrà ni tàbí ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run? Ó wá béèrè lọ́wọ́ ẹni yẹn pé èwo ló pàtàkì jù, ṣé ká máa mí sínú ni àbí tá máa mí síta? A mọ̀ wípé méjèèjì lọ mọ́ra wọn. Kò ṣeé ṣe kéèyàn mí sínú kó má mí síta àfi tó bá fẹ́ kú. Téèyàn bá mí sínú tí ò mí síta, ohun tó túmọ̀ sí ni pé ó séèémí. Tó bá dẹ̀ séèémí tó bá pẹ́ jù bó ṣe yẹ lọ, ó máa yíwọ́. So bẹ́ẹ̀ náà ni ìbáṣepọ̀ tó wà láàrin kíka ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àdúrà. A gbọ́dọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run, ká sọ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà, ká sọ di àdúrà. So nípa bẹ́ẹ̀, ẹ̀ẹ̀mélòó lọ́sẹ̀ ló yẹ ká máa gbàdúrà? Ìbéèrè míì tún nìyẹn. Ìdáhùn rẹ̀ ni pé ẹ̀ẹ̀mélòó lọ́sẹ̀ ló yẹ ká máa jẹun. Ó yẹ kí ìdáhùn ẹ̀ ó ti yé wa bẹ́ẹ̀ yẹn. Wípé torí pé à ń jẹun lójoojúmọ́, à ń fọ eyín wa lójoojúmọ́, à ń wẹ̀, à ń túra ṣe lójoojúmọ́, àdúrà ò gbọ́dọ̀ jẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ lójoojúmọ́. So a gbọ́dọ̀ ní ìtẹnumọ́ nínú àdúrà. Ohun àkọ́kọ́ tá a sọ nìyẹn. Ẹ̀kọ́ kejì tó wà nínú ẹsẹ̀ Bíbélì ni wípé àdúrà jẹ́ ìdènà sí ìdánwò. Àdúrà jẹ́ ìdènà sí ìdánwò. A rí wípé nínú àdúrà Olúwa nínú ọgbà yìí lórí òkè yìí, a rí wípé ó sọ wípé kí aago yìí kó kọjá kúrò lórí òun. Tá bá mọ ohun tí Kristi ń sọ ń bí, tá bá ń wò ń sìn, tá ń wò lẹ́yìn, ó ti ṣẹlẹ̀ báyìí. Tá bá ń wò sẹ́yìn ní ìtàn, a ó rí wípé tá bá ní òye tá ní sìn, tá gbọ́ pé Kristi sọ wípé kí aago yìí kó ré kọjá òun, ohun tó máa jáde lẹ́nu wa wípé ká má rí. Nítorí pé nípa mímú aago yẹn tó sọ pé kí aago yìí kọjá yìí, nípa ẹ̀ ní ìgbàlà ṣe wá sáyé. Aago yìí jẹ́ aago tàbí ife ìyà tó tọ́ sí ẹ̀ṣẹ̀ ènìyàn tí Kristi Jésù tó fẹ́ mu dípò wa. Tí ò bá mú, ṣé mọ ohun tó túmọ̀ sí? Ìparun ló túmọ̀ sí fún gbogbo ìran ènìyàn. Kò ní sí ìgbàlà fáráyé. Ohun tó máa túmọ̀ sí nìyẹn. So nínú ọgbà yìí bó ṣe ń gbàdúrà, ó wọ̀ ìyá ìjà pẹ̀lú pé ṣé kóun mú àbí kóun má mú. Ó wá sọ fún Ọlọ́run. Ó fi hàn wá ní gbangba wípé èèyàn ni Jésù tòótọ́, bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ni. Ó fi hàn wá pé ènìyàn ni. Ní gbogbo ọ̀nà la dán an wò gẹ́gẹ́ bí ènìyàn. Ṣùgbọ́n ìwé Hébérù sọ fún wa wípé kò dẹ́ṣẹ̀, bó tilẹ̀ jẹ́ pé a dán wò. A ṣàlàyé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé ìdánwò kìí ṣẹ̀ṣẹ̀. A lè dán èèyàn wò kó má dẹ́ṣẹ̀.
a lè dán ìwé Jákọ́bù sọ wípé ó ní tá a bá ṣubú sínú ìdánwò ní ẹ̀ṣẹ̀ máa wá, tí ẹ̀ṣẹ̀ bá dàgbà á ṣe kí ni o, á bí ikú. Ṣùgbọ́n níbí yìí a dán Jésù wò. Mo gbàgbọ́ pé kò sí ìdánwò kan tó ga ju èyí lọ tí Jésù là kọjá nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Nítorí pé níbí gan ni ẹnu bodè àti gòkè sórí igi àgbélébù. Ibi gan lẹ́nu bodè. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí tẹ́ bá wò pé wọ́n kà á dé ẹsẹ̀ 47 lẹ́ẹ̀kan yìí, ẹ rí wípé àwọn ẹ̀ṣọ́ látọ̀dọ̀ àwọn olórí àlùfáà wọ́n wá mú. Láti bẹ̀ a dá a lẹ́jọ́, a sì kàn mọ́gi ni o. Ṣùgbọ́n a rí wípé Jésù bó tilẹ̀ jẹ́ pé a dán wò, bó tilẹ̀ jẹ́ pé ó la ìdẹ̀wò kọjá, ohun tó yàn òun ni láti ṣe ìfẹ́ Ọlọ́run. Kì í ṣe ìfẹ́ tèmi bí kò ṣe kíkí ni o, ìfẹ́ rẹ kó di múmúṣẹ. Kí ìfẹ́ rẹ kó di múmúṣẹ. Ẹ̀kẹta tá a fẹ́ gbé yẹ̀wò lónìí tó jẹ́ ẹ̀kọ́ kẹta tó wà nínú ẹsẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe pín, òun ni ìgbaniníyànjú tó ń dúró dè wá nínú àdúrà. Ìgbaniníyànjú tó ń dúró dè wá nínú àdúrà. Nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 43, ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé nígbà náà ni áńgẹ́lì kan yọ sí láti ọ̀run, ó mú un lọ́kàn le. Ó mú un lọ́kàn le. A ní láti ṣe àkíyèsí wípé bí Jésù ṣe ń gbàdúrà, áńgẹ́lì kan yọ sí, ó sì mú un lọ́kàn le. Ó mú un lọ́kàn le. Tàbí ó gbà á ní ìyànjú bí àwọn ẹ̀dá Yorùbá kan ṣe sọ. Kí ni ohun tó yẹ kí a mú kúrò níbí? Wípé ẹnikẹ́ni tí ó bá ń gbẹ́kẹ̀lé Ọlọ́run dé ibi pé ó ń gbàdúrà sí Ọlọ́run nínú ohun tó ń là kọjá, irú ẹni bẹ́ẹ̀ àǹfààní ńlá ó wà fún nínú àdúrà. Ohun tá a rí nìyẹn. Àǹfààní ńlá ń dúró dè nínú àdúrà. Tó bá ní ọ̀nà kan tí a lè fi gba ìyànjú láàrin làásìgbò tàbí láàrin wàhálà, pàápàá jùlọ èyí tó tiẹ̀ mú ìrora dání, mi ò mọ ọ̀nà mìíràn tó pàtàkì ju àdúrà lọ. Mi ò mọ ọ̀nà mìíràn tó pàtàkì ju àdúrà lọ. A fi dá wa lójú pé àwọn tó bá dúró de Olúwa yóò tú agbára wọn ṣe. Nínú ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 29, àwọn tó bá ń dúró de Olúwa yóò tú agbára wọn ṣe. Olúwa ò pe ẹnikẹ́ni láti wá òun lásán. Rárá, kò pe ẹnikẹ́ni láti wá òun lásán. Ọlọ́run a máa san àwọn tó wá, a máa san wọ́n lẹ́san rere. A máa dìde sí ìrànwọ́ àwọn tó bá gbẹ́kẹ̀lé tí wọ́n sì gbé ojú wọn sókè sí nínú àdúrà. Dáfídì nínú ìwé orin Dáfídì orí 61 ẹsẹ̀ 2 sí 3, Psalm 61 verse 2-3. Dáfídì wípé láti òpin ayé wá lé èmi ó kígbe pè ọ́. Nígbà tí ó rẹ àyà mi, fà mí lọ sí àpáta tó ga jù mí lọ. Nítorí ìwọ ni ó ti ń ṣe ààbò fún mi àti ilé ìṣọ́ agbára lọ́wọ́ ọ̀tá nì. Kí ni Dáfídì ń sọ? Nǹkan méjì ni Dáfídì kó pọ̀ sínú ọ̀rọ̀ yìí. Lákọ̀ọ́kọ́, ó ń gbàdúrà lọ́ọ́lọ́, ṣùgbọ́n ó lọ àdúrà tó ń gbà lọ́ọ́lọ́, ó lọ mọ́ ìrírí tó ti ní sẹ́yìn nípa pé ó ń bá Ọlọ́run rìn. Kí ni ìrírí tó ti rí sẹ́yìn? Ó ti ní ìrírí ààbò látọ̀dọ̀ Ọlọ́run sẹ́yìn. Lẹ́ẹ̀kejì, ó ti ní ìgbàlà láti ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ọ̀tá rẹ̀ sẹ́yìn. Ó wá ń gbàdúrà pé nígbà tó bá rí àyà òun ó ṣe kí ni o? Òun ó gbé ojú òun sókè, kì í ṣe Olúmọ o. Òun ó gbé orí òun sókè sórí àpáta tó ṣe kí ni o? Tó ga jù òun lọ. Mo mọ̀ nínú ìtàn Ẹ̀gbá wípé òkè Olúmọ ó jẹ́ ibi ìsádi nígbà tí ogun wà. Àwọn èèyàn sá sínú ẹ̀ kó lè gbà wọ́n. Ṣùgbọ́n Olúmọ kọ́ là ń sọ. Ẹ̀dá ni Olúmọ. À ń sọ̀rọ̀ nípa ẹlẹ́dà, ẹni tó lè gbani lágbàtán. Kì í ṣe nínú ayé yìí nìkan,
agbani lọ́wọ́ ikú ayérayé, agbani pátápátá. Ohun tá à ń sọ nìyẹn. Ẹni tó lè gbà wá títí dé òpin ayé, ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ nìyẹn. Bíbélì jẹ́ ká rí wípé Dáfídì sọ pé òun yóò gbé orí òun sórí àpáta. Nínú Bíbélì, a máa ń lo àpáta láti fi júwe Ọlọ́run, pàápàá jùlọ nínú àwọn literature, àwọn ìwé tí a kọ pẹ̀lú ẹwà èdè nínú Bíbélì. A máa ń fi àpáta júwe ẹni tí Ọlọ́run jẹ́, nítorí pé àwọn gbàgbọ́ wípé àpáta jẹ́ ohun tó le tí ò ṣeé dárí sọ. Wọ́n á fi wí Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ wípé kò sí ohunkóhun nínú ìṣẹ̀dá tó lè júwe Ọlọ́run bó ṣe rí gan-an. A kàn ń fi tènìyàn wé ni. Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ. Ìbéèrè tó yẹ ká wá béèrè lélẹ̀ wípé áńgẹ́lì wá láti fún ní okun tàbí láti gbà á níyànjú. Báwo ni ìyànjú yìí ṣe rí gan-an? Irú ìyànjú wo gan-an là ń sọ̀rọ̀ rẹ̀? Irú ìrànwọ́ wo ló rí gbà? Irú ìgbaniníyànjú wo ni Kristi rí gbà bó ṣe ń gbàdúrà nínú ọgbà Gẹ́símánì? Ǹjẹ́ ìyànjú yìí jẹ́ múmú kúrò aago tó sọ wípé Ọlọ́run ìbá mú kúrò, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ òun bí kò ṣe ìfẹ́ tí Ọlọ́run ni kí ó ṣe? Ǹjẹ́ ìyànjú yìí jẹ́ múmú kúrò aago? Rárá. Tàbí ìjẹ́ ìgbaniníyànjú yìí, ǹjẹ́ ó jẹ́ múmú kúrò ìrora? Rárá. Kí ni ìgbaniníyànjú yìí tí ò bá ń ṣe àwọn nǹkan méjì yìí? Ìgbaniníyànjú yìí jẹ́ okun láti máa tẹ̀síwájú láti lè máa dúró de Olúwa. Okun láti lè máa tẹ̀síwájú láti lè máa dúró de Olúwa nínú àdúrà. Gbígbẹ́kẹ̀lé bó tilẹ̀ jẹ́ wípé ó máa padà mu ohun tó ń bẹ nínú aago yìí. Gbígbẹ́kẹ̀lé bó ṣe mú lọ, bó ṣe máa la àwọn làásìgbò yìí kọjá. Kí ni ẹ̀kọ́ tá a lè mú nínú ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí a kọ́ wípé nítòótọ́ a lè rí okun gbà nínú àdúrà láti dojúkọ ìdánwò tó lè máa dojúkọ wá, tàbí láti lè máa fara da ìrora tá ń là kọjá. Ṣùgbọ́n pẹ̀lú okun àti farada ìrora yìí, pẹ̀lú pé à ń fún wa ní okun láti dojúkọ ìdánwò tó ń dojúkọ wá yìí, ìrora tá ń là kọjá ó lè tún pọ̀ sí. Ó lè má dínkù, ó lè tún pọ̀ sí. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Bí ó sì ti wà ní ìrora, ẹ jẹ́ n kà láti ẹsẹ̀ 43. Nígbà náà ni áńgẹ́lì kan yọ sí láti ọ̀run, ó sì mú un lọ́kàn le. Bí ó sì ti wà ní ìrora, ó ń gbàdúrà sí kíkankíkan. Òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀, ó ń kan sílẹ̀. Ẹ rí wípé lẹ́yìn ìgbà tí áńgẹ́lì yẹn wá, kí ló ṣẹlẹ̀? Ó sì wà nínú kíni o? Ó wà nínú ìrora síbẹ̀. So a rí wípé ìgbaniníyànjú tó rí yìí kì í ṣe pé a mú ìrora kúrò rárá. Ṣùgbọ́n kí ni ìgbaniníyànjú? Pé pẹ̀lú ìrora yìí ó ń ṣe kíni o? Ó ń gbàdúrà kíkan sí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń la làásìgbò kọjá, tá a dẹ̀ ti gbàdúrà, tá a ti wojú Olúwa, a máa sábà rẹ̀ wá. A máa wò pé Ọlọ́run kò kíyèsí mi. Nípa bẹ́ẹ̀, mi ò rò pé àdúrà tí mò ń gbà yìí nítumọ̀. Láti máa tẹ̀síwájú nínú ẹ̀ kò mórí pípé wá. Jẹ́ n ṣe nǹkan míì. Ṣùgbọ́n ní ti Jésù Olúwa wa, a rí àpẹẹrẹ ìgbàgbọ́ ńlá kọ́ wípé ó pẹ̀lú bá a ṣe fún un bó ṣe ń gbàdúrà sí tó rí okun gbà, pẹ̀lú bó sì ṣe wà nínú ìrora síbẹ̀, Bíbélì sọ pé ó ń túbọ̀ ṣe kíni o? Ó túbọ̀ ń kígbe pé Olúwa. Ó ń gbàdúrà kíkan. Ìyẹn túmọ̀ sí wípé ó ń gbàdúrà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ń gbàdúrà kíkan sí. Ìyẹn túmọ̀ sí wípé gbígbà àdúrà ẹ̀ tún ṣe kíni o? Ó tún gbé pẹ́ẹ́lí sí. Gbígbà àdúrà ẹ̀ ó tún ṣe kíni? Ó tún lékan sí.
ǹjẹ́ ìrírí rẹ rèé tó bá jẹ́ onígbàgbọ́? Jẹ́ o ti la ìdẹ́wò àbí ìdẹ̀wò orúkọ kórúkọ tó fẹ́ pè, ohunkóhun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ gẹ́gẹ́ bí ìnira, ìrora sí ọ nínú ayé tó bá jẹ́ onígbàgbọ́. Mi ò sọ ìrora tí àwọn aláìgbàgbọ́ ń jẹ o. Bá wà nínú ayé kìí sẹ́ni tí kìí jìyà, ní tá à ń sọkọ́ nìyẹn. Mò ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tá a ti gbàlà, tó ti di àtúnbí. Wípé bó ṣe jẹ́ àtúnbí yìí, tó dẹ̀ ń la ìṣòro yìí kọjá, ǹjẹ́ o máa fẹ́ tẹ́tí sí àwọn ìgbaniníyànjú tí àwọn tó yí ọ ká tí wọ́n ń sọ fún ọ? Wípé o nílò láti ṣe nǹkan míì, o nílò láti tẹsẹ̀ lébọ̀, o nílò láti ṣe nǹkan báyìí. Tàbí o gbójú rẹ sókè bí àpáta tí omi ò lè lu, like a flintstone, tó dẹ̀ ń gbójú wo òkè, tó ń wo ọ̀dọ̀ Ọlọ́run. Wípé kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ sí mi tàbí tó lè dojúkọ mí, Ọlọ́run yìí ni wọ́n máa wò. Ọlọ́run yìí ni wọ́n máa wò. Ǹjẹ́ irú èrò ọkàn bẹ́ẹ̀ ni wọ́n ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tó ń la ìṣòro rẹ kọjá? Ǹjẹ́ ìrora tó ń pọ̀ sí ó ń mú kí àdúrà rẹ máa pọ̀ sí? Ǹjẹ́ ó mú kí àdúrà rẹ máa pọ̀ sí? Tàbí ohun tí ò ń sọ lọ́kàn rẹ ni pé Ọlọ́run yìí rorò. Ọlọ́run yìí kò kí ń gba àwọn tó fọkàn tán, kì í ṣe ẹni tá a lè dúró tì. Kì í ṣe ẹni tá a lè dúró tì. Ṣé irú ìrònú bẹ́ẹ̀ ló ń gba ọkàn rẹ kan? A rí wípé bí Jésù ṣe gba ìfúnnilókun tàbí tó gba ìyànjú ni ó ń túbọ̀ kígbe sókè sí nínú àdúrà. Ó gbàdúrà sí kíkankíkan. Débi pé Bíbélì jẹ́ ká rí wípé ó ní ìró òógùn rẹ̀ ó dàbí ẹ̀jẹ̀ tí ń kán sílẹ̀. Èdè tí Lúùkù lò láti fi júwe ẹ̀, mi ò mọ bí ṣe fẹ́ mu èdè yẹn, mi ò ṣe fẹ́ ṣàlàyé èdè yẹn, pé òógùn rẹ̀ dàbí ẹ̀jẹ̀ tó ń kán sílẹ̀. Kò sí ìtò tí làágùn nínú wa rí. Mi ò mọ̀ bí ó ti làágùn tó pupa rí látìgbà tó ti ń làágùn. Èmi ò tí làágùn rú àágùn. Gbogbo àágùn tó tara mi jáde kò yàtọ̀ sí omi. Tó máa fi mọ̀ yàtọ̀ ni pé tó bá tọwò á dàbí iyọ̀. Ṣùgbọ́n àágùn tá ń júwe ń bí Bíbélì sọ pé ó dàbí ìró ẹ̀jẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé ìrora yẹn pọ̀. Ṣé rí pé wọn ò tí ì gún lọ́kọ̀, wọn ò tí ì gbà ní ìṣó, kò tí ì wà lórí igi àgbélébù. Níbi gan ni iṣẹ́ àgbélébù parí sí. Gbogbo èyí tó kù yẹn àfihàn lásán ni. This is the finality of the agony of the suffering Christ. So ó yé wa wípé ìyà tí Jésù jẹ fún ìgbàlà ènìyàn kíkàn ṣe pé ìyà tara. Nítòótọ́ nígbà tán kàn mọ́gi tán gbé adé ẹ̀gún lé lórí, ẹ̀jẹ̀ tú lára ẹ̀. Ṣùgbọ́n ìyà tá ń júwe ń bí, ó jẹ́ ìyà ọkàn. The agony of the heart. Ìyà ọkàn. Òun là ń sọ. Tí gbogbo ayérayé tó ń bọ̀ lọ́la kò lè ṣàlàyé ẹ̀tàn fún wa. Eternity is not sufficient to unpack it. Indeed, orí ilẹ̀ mímọ́ la dúró sí ní ìkóríta yìí. Pé ohun tí Jésù là kọjá kí a lè gbà mí là, ká lè gbà ọ́ là. Ẹni tó jẹ́ mímọ́ á wà ní ipò ẹlẹ́ṣẹ̀. Kò lè yé wa nítorí pé ẹ̀ṣẹ̀ di bárakú fún wa. Nítorí pé a ti fi gbogbo ara mọ ẹ̀ṣẹ̀ débi wípé a ò mọ bí ẹ̀ṣẹ̀ ṣe burú sí. A ò dẹ̀ mọ ohun tí
mímọ́ Ọlọ́run jẹ́, débi pé lẹ́ẹ̀kan ṣo nínú ayé rẹ̀, ẹni tó jẹ́ mímọ́ ní gbogbo ayérayé, ó máa gbé àìmọ́ wọ̀, kì í ṣe àìmọ́ tiẹ̀ o, àìmọ́ àwọn ènìyàn Ọlọ́run tó fẹ́ gbàlà. Á dúró ní ipò wọn. Ẹ jẹ́ a wòye ẹ̀ báyìí. Kí ènìyàn tí ò mọwọ́ mẹsẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ibi tó ṣẹlẹ̀ níbì kan, tàbí pé wọ́n lọ jalè níbì kan, tán pààyàn ń bẹ̀, tán wá mú ẹni tí ò mọ̀ aláìṣẹ̀, kan wá mú wípé òun ló ṣe. Ẹni tá aláìṣẹ̀ tá a dẹ̀ mú yìí, ó jẹ́ èèyàn tá a mọ̀ ládùúgbò pé kò dá wàhálà rí. Àwọn èèyàn máa ń fi yangàn ni pé àwọn fẹ́ kọ́mọ àwọn rí bí òun, wọ́n wá mú jáde pé òun ni ọ̀daràn yẹn. Ti Jésù jù bẹ́ẹ̀ lọ. Torí ẹni tá à ń sọ yìí náà, ẹlẹ́ṣẹ̀ lòun náà. Kò sí bó ṣe lè gba iyì tó láwùjọ. Ti Jésù jù bẹ́ẹ̀ lọ. Jésù ò tiẹ̀ lẹ́ṣẹ̀ rárá. Kí lẹ̀kọ́ tá a lè mú nínú ọ̀rọ̀ yìí? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, Ọlọ́run a máa dá wa lóhùn nínú àdúrà wa. Pàápàá jùlọ tá a bá ń gbàdúrà pé kó gbà wá nínú bìlísì. Ọlọ́run a máa dá wa lóhùn. Á jẹ́ ká la inú bìlísì yẹn kọjá, ṣùgbọ́n kò ní jẹ́ ká ṣubú sínú ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àdúrà tiwa ni pé kó tiẹ̀ mú bìlísì yẹn kúrò pátápátá. A ò fẹ́ rí. Ṣùgbọ́n nígbà míì, Ọlọ́run máa gbà ká là kọjá. Ṣùgbọ́n a ò ní ṣubú sínú ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí Jésù nìyẹn. Ó mu ago Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé láwọn ìkóríta kan, ó ń wòye wípé bóyá kí ago yìí kó yẹ̀ kúrò lórí òun, ṣùgbọ́n ó là kọjá. Wọn ò fipá mú o pé kó là kọjá. Wọn ò fipá mú. Ṣùgbọ́n ó ké sí Ọlọ́run. Ó fi àpẹẹrẹ hàn wá pé ènìyàn báyìí ló ṣe yẹ ká máa gbélé ayé. Pé kò sí ohunkóhun tí ó lè dé bá wa, ojú wa gbọ́dọ̀ wà lọ́dọ̀ Ọlọ́run. Ojú wa gbọ́dọ̀ wà lọ́dọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ rántí ìfẹ́ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run ni Jésù rántí? Ó dẹ̀ rọ̀ mọ́. Kí ìfẹ́ rẹ̀ kó di mímúṣẹ. Kí ni ìfẹ́ Ọlọ́run fún Ádámù nínú ọgbà Édẹ́nì? Má jẹ igi. Ìfẹ́ rẹ̀ nìyẹn. Nígbà tí olùdánwò dé tó bẹ̀rẹ̀ sí dánwò tó ní kó jẹ, kí ló yẹ kó wí fún? Ó yẹ kó rántí ìfẹ́ Ọlọ́run pé ó ní ká má jẹ. Ìfẹ́ rẹ̀ nìyẹn. Bó tilẹ̀ jẹ́ wípé ó wù ní láti jẹ lóòótọ́, ṣùgbọ́n ẹni tó fi wá síbí sọ pé a ò gbọdọ̀ jẹ. Kì í kàn ṣe ẹni tó fi wọ́n síbẹ̀, ẹni tó dá wa tó fi wá síbí sọ pé a ò gbọdọ̀ jẹ. Ẹ̀dá bíi tiwọn tá a gba inú ẹ̀ sọ̀rọ̀, ó wá ń sọ fún wọn pé ẹ jẹ. Ṣé rí pé ìṣàìgbọràn ńlá gbáà ni tó kó ayé sí yọyọ lónìí? Ìṣàìgbọràn ńlá gbáà ni. Jẹ́ n bi ọ́ ní àwọn ìbéèrè yìí. Kí ni o máa ń ṣe ìyẹn tó o bá ti la làásìgbò kọjá rí? Kí ló máa ń ṣe nígbà tí àwọn ìpèníjà ìgbàgbọ́ tó kọ̀ láti relẹ̀ nínú ayé rẹ̀, bó o ṣe ń bọ́ kúrò nínú kan ló ń bọ́ sí mi, tàbí bó o ṣe ń là kan kọjá ó tún ń peléke sí? Kí ló máa ń ṣe nígbà tí àwọn ìdánwò yìí tí wọn ò bá relẹ̀, tó dà pé kàkà kó sàn lára ewé àgbọn, ìṣe ló ń peléke sí? Kí ló máa ń ṣe? Tó tẹ̀ ṣeé ṣe kó tẹ̀ ti gbàdúrà kí wàhálà yìí tún máa pọ̀ sí ní ipa, tó dẹ̀ mú ìrora púpọ̀ tó fi ń kún ìrora tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́, tí ò sí pé ìtura kankan tẹ̀ ń bọ̀ níbikíbi. Ǹjẹ́ o juwọ́ sílẹ̀ ni? Tàbí o máa wá ọ̀nà àbáyọ mìíràn lọ? Jésù Olúwa
nípasẹ̀ àpẹẹrẹ tó fi hàn wá, ó jẹ́ kí a rí i wípé ọ̀nà tó yẹ ká tọ̀ òun náà ni wípé ká máa gbàdúrà kíkan sí, ká máa gbàdúrà kíkan sí. A kà nínú ìwé Sámúẹ́lì kínní orí 30 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 6 wípé Dáfídì ó gbara rẹ̀ níyànjú nínú Olúwa nígbà tí ó ń la làásìgbò kọjá. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sínú ìwé Sámúẹ́lì kínní orí 30. Máa kà á láti ẹsẹ̀ 3 títí dé ẹsẹ̀ 6. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ wọ ìlú, wọ́n rí i pé a ti kún a sì ti kó àwọn obìnrin wọn, ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn lọ ní ìgbèkùn. Dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbé ohùn wọn sókè, wọ́n sì sọkún títí agbára kò sí fún wọn mọ́ láti sọkún. A sì kó àwọn aya Dáfídì méjèèjì nígbèkùn lọ, Ahinoamu ará Jesreeli àti Abigail aya Nabali ará Karmeli. Dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà ń sọ̀rọ̀ láti sọ ọ́ ní òkúta, nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà bàjẹ́, olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Ǹjẹ́ ìhà tí òun kọ sí ohun tó ń là kọjá gẹ́gẹ́ bí ìpèníjà nìyẹn? Ǹjẹ́ òun múra rẹ̀ lọ́kàn le nínú Olúwa? Bó tilẹ̀ jẹ́ pé nítòótọ́ ó wà nínú làásìgbò. Ó wà nínú làásìgbò. Dáfídì lè sọ wípé Olúwa, èmi tí mò ń jà fún orúkọ rẹ, o ò lè wọlé dè mí nígbà tí mo jáde lọ. Kí n tó dé, o jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n kó mi lẹ́rú, kán kó mi léèyàn. A ò kì í ṣe Ọlọ́run gidi. Látòní lọ mi ò sìn ọ́ mọ́. Ohun tí Dáfídì ṣe kọ́ nìyẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ èmi ò kàn sọ lásán nítorí pé àwọn kan ti ṣe bẹ́ẹ̀ nítorí wàhálà wọn. Wọ́n kẹ̀yìn sọ́lọ́run. Ṣùgbọ́n Dáfídì gba ara rẹ̀ níyànjú. Ó múra rẹ̀ lọ́kàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Nínú Olúwa Ọlọ́run rẹ̀. Jóòbù wípé bí ó tilẹ̀ ń pa mí, síbẹ̀ èmi ó máa gbẹ́kẹ̀lé. Ìwé Jóòbù orí 13 ẹsẹ̀ 15. Bí ó tilẹ̀ ń pa mí, èmi ó máa gbẹ́kẹ̀lé. Ǹjẹ́ irú ọkàn bẹ́ẹ̀ ló ní? Wípé tí ìrànlọ́wọ́ gan ò bá dìde, o ò ní yé gbẹ́kẹ̀lé Ọlọ́run, o ò ní yé tọ̀ ọ́ lẹ́yìn. Ṣédrákì, Méṣákì àti Abednego wọ́n sọ fún Nebukadnesari wípé Ọlọ́run tí a ń sìn lè gbà wá. Bí ò tiẹ̀ gbà wá, a ò ní tẹríba fún ère. Ìdánwò ńlá ni. Wọ́n fẹ́ kí wọ́n sẹ́ Ọlọ́run wọn ni nípa fíforí balẹ̀ fún òrìṣà. Ṣùgbọ́n wọ́n ní àwọn ò ní ṣe bẹ́ẹ̀. Jẹ́ àìsàn ló fẹ́ mú ẹ tẹsẹ̀ lébọ̀ torí òun la àìsàn kọjá. Ó ti gbàgbé pé ìwé Fílípù orí 1 ẹsẹ̀ 29 sọ wípé a ò fún wa nìkan láti gbàgbọ́ nínú Kristi ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀. Àwọn ọmọ Ọlọ́run máa ń jìyà. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni parọ́ fún yín. Ẹ má jẹ́ kí wọ́n sọ fún yín pé torí pé a jí ọmọ Ọlọ́run gbogbo rẹ̀ yóò máa dùn, yóò máa dán, yóò máa lọ déédéé ni. Irọ́ ni. Kò sí ọmọ Ọlọ́run kankan tá a rí nínú Bíbélì tí ò la ìṣòro àbí làásìgbò kọjá. Ṣùgbọ́n wọ́n fara dà nítorí àjíǹde tó lógo. Wọ́n fara dà nítorí pé ohun tó máa tẹ̀yìn ẹ̀ jáde ó ju ìlàkọjá tí wọ́n ń là kọjá lọ. Ó dàbí ẹni tó lóyún síkùn ni. Tó bá pé oṣù 9 á fẹ́ bímọ. Ìrora àti bímọ, ìkérora àti ti ọmọ jáde ní àkókò tí aláboyún bá ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá, kò ní fẹ́ rántí pé òun ò tẹ̀ á máa rò lọ́kàn ẹ̀ pé kẹ́yìn tí ẹ̀ bí eléyìí mi ò tún bímọ mọ́. Nítorí ohun tó ń là kọjá, ẹ jẹ́ kó bímọ yẹn tán. Ara tù ú lẹ́yìn bí oṣù díẹ̀,
tó ń rí bọ́mọ ṣe ń rẹ́rìn tó ń rójú ọmọ á tún máa hùn pé mo tún fẹ́ mi, mo tún fẹ́ mi. Bẹ́ẹ̀ ni ìjìyà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ti rí, bẹ́ẹ̀ ló ṣe rí. Á dà pé ayé ti fẹ́ parẹ́ ni, pé ọ̀run ti fẹ́ jábọ́ tá a bá ń la àwọn làásìgbò wa kọjá. Ṣùgbọ́n nínú làásìgbò yẹn Ọlọ́run wà pẹ̀lú wa. Àrídájú inú Bíbélì ni. Jésù sọ fún wọn nínú ìwé Mátíù orí 28 wípé èmi wà pẹ̀lú yín títí dé òpin ayé. Èmi wà pẹ̀lú yín títí dé òpin ayé. Ǹjẹ́ o gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ tó bá jẹ́ ọmọ Ọlọ́run? Ẹ̀mí Mímọ́ ń bẹ nínú rẹ tó bá jẹ́ ọmọ Ọlọ́run. Yàtọ̀ sí pé ó wà pẹ̀lú rẹ, ó wà nínú rẹ tó bá jẹ́ ọmọ Ọlọ́run. Kò fìgbà kan fi ọ́ sílẹ̀. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, a ò ní sin pẹ̀lú òkú ẹ̀. Kò fìgbà kan fi ọ́ sílẹ̀, ó wà pẹ̀lú rẹ. Ó ń tọ̀ ìtísẹ̀ rẹ bó o ṣe ń lọ. Ìwọ rò pé ìwọ ló ń lọ, wípé ó wá ń fi gbogbo ara wá Ọlọ́run pé bo ló wà. Ó wà pẹ̀lú rẹ ju bó o ṣe lérò lọ. Ó ń bẹ pẹ̀lú rẹ ju bó o ṣe lérò lọ. Ohun kejì tá a tún máa rí bí a ṣe ń parí ẹ̀kọ́ ìlọ òun rí. A ó rí wípé nígbà tí àdúrà kì í bá ṣe ohun tí a yàn, tá a bá ń la ìdẹ́wò kọjá, tí a ò bá yan àdúrà, ohun tó máa dúró dè wá nígbà tí a kọ̀ láti gbàdúrà, òun ni wípé a ó ṣubú sínú ìdánwò tá a bá kọ̀ láti gbàdúrà. Ohun tí Jésù tẹnumọ́ lẹ́ẹ̀mejì fún wọn nìyẹn. Ó sọ fún wọn kó tó di pé ó fi wọ́n lẹ̀ kó tó lọ máa gbàdúrà. Ẹ gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò. Nígbà tó padà wá wọ́n ń sùn, ó sọ fún wọn wípé kí ni o? Ẹ gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò. Ohun tá a rí ni pé nígbà tí Jésù kúrò níbi àdúrà tó wá àwọn ọmọ yìí rẹ̀ lọ, ó rí wípé wọ́n ń sùn ni. Kí dẹ̀ ló fà á tí wọ́n fi ń sùn? Bíbélì sọ pé nítorí ìbànújẹ́ ni wọ́n ṣe ń sùn. A ò lè parọ́ fúnra wa ká sọ wípé téèyàn bá ń la àwọn tó jẹ́ ìṣòro ńlá kọjá, pé inú ẹ̀ ò ní bàjẹ́. A ò lè parọ́ tanra wa. Pé kínú èèyàn bàjẹ́ kì í ṣe ohun tó ṣàjèjì sáwọn ọmọ Ọlọ́run. A lè banújẹ́. Tẹ́ bá rí ẹnikẹ́ni tó wá síwájú ìjọ ènìyàn tó sọ wípé nígbà tí òun la ìṣòro tó ń là kọjá, òun kàn ń rẹ́rìn ṣììn ni, òun kàn wò pé Olúwa wà pẹ̀lú mi, pé òun ò fìgbà kankan banújẹ́, ẹ lè kúrò wájú ìjọ. Irọ́ ló ń pa. Mi ò sọ wípé kò lè láyọ̀, ohun tí mò ń sọ kọ́ nìyẹn. Ṣùgbọ́n pé kéèyàn banújẹ́ àti ayọ̀ méjèèjì lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà. Méjèèjì lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà. Pé kò banújẹ́ rárá ní àwọn ìkóríta kan, irọ́ ló ń pa. Kò sẹ́ni tó máa rẹ́rìn ṣìn nítorí pé ó ń jìyà. Rárá. A rí wípé ìdí tí wọ́n ṣe ń sùn tí wọn ò ṣe gbàdúrà ni wípé ìbànújẹ́ borí ọkàn wọn. Ẹ rántí pé ọmọ ẹ̀yìn ni wọn o. Júdásì ò sí láàrin wọn. A lè sọ wípé bóyá Júdásì tó wà láàrin wọn ló kó bá wọn. Rárá, Júdásì ò sí pẹ̀lú wọn. Àwọn eléyìí ni Jésù sọ nípa tiwọn wípé àwọn tó fún mi, wọ́n ti gba ọ̀rọ̀ rẹ̀. Àwọn rèé. Àwọn eléyìí ni Jésù sọ nípa tiwọn wípé òun pa wọ́n mọ́ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Kò sí tó yọ sọnù nínú wọn. Àwọn rèé o. Àwọn yìí náà ni a gbọ́ pé wọn ò lè gbàdúrà. Tẹ́ bá kà bí wọ́n ṣe kọ́ nímọ̀, wọn ò lè bá Jésù sọ́nà fún wákàtí kan. Àwọn ní ìbànújẹ́ borí ọkàn wọn yìí. Ìbànújẹ́ lè borí ọkàn onígbàgbọ́. Dáfídì sọ ní ẹ̀kọ́ níbi tá a kà ṣáájú, nígbà tó rẹ àyà mi. Ìbànújẹ́ lè borí ọkàn onígbàgbọ́. Ṣùgbọ́n kí ló sọ ìbànújẹ́ yẹn dà? Ìyàwó ló kọ sí ìbànújẹ́ tó ń borí ọkàn ẹ̀ yìí. Ìyẹn gan-an ni ìbéèrè tó yẹ ká bira wa. Ǹjẹ́ o sọ ìbànújẹ́ rẹ dàdúrà? Ǹjẹ́ o bẹ̀rẹ̀ sí gbàdúrà sí Ọlọ́run
bó ṣe ń wọ̀yá ìjà lọ pẹ̀lú ohun tó ń rẹ́ ọkàn rẹ, tó ń tẹ̀rí ọkàn rẹ ba. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń la ìṣòro kọjá, àdúrà kì í sábà ṣe ohun tá a máa ń yàn. Ọ̀pọ̀lọpọ̀ a máa ṣubú sínú ìbànújẹ́, wọ́n á jẹ́ kí ìbànújẹ́ gbé wọn mì. A máa fi ọkàn sí ìdánwò wa ju kí a gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run lọ. Ìdánwò wa lè jẹ́ pé a wà nínú àìlówó lọ́wọ́. Ìdánwò tó wá ń tì díẹ̀ jáde wá ni pé àwọn ọ̀nà kan sílẹ̀ tá lè fi lówó, ṣùgbọ́n àwọn ọ̀nà tí ò dáa ni. Àwọn ọ̀nà tó máa tì wá kọlu Ọlọ́run ni. Ṣùgbọ́n dípò pé ká gbàdúrà, ó tẹ̀ ṣeé ṣe ká tẹ̀ ti gbàdúrà kí nǹkan kan má ṣẹlẹ̀. Ẹlòmíì wá sọ pé ṣé wọ́n wá lé ọmọ mi kúrò nílé, kúrò ní skul, tí ò ní lọ skul fọdún kan ni. Ẹlòmíì wá máa sọ wípé ṣé àwa ní rílé gbé, wọ́n á dẹrù wa síta ni. Ṣùgbọ́n ẹnìkan ti fi nǹkan kan lọ̀ tẹ́lẹ̀ wípé tó bá lè ṣe nǹkan yìí, ṣe nǹkan yìí, ṣe nǹkan yìí, a máa kọ́lé fún ẹ. O tiẹ̀ nílò láti jẹ́ ayálégbé mọ́. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ní kó wá ṣe yìí, ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ni. Ó wà láàrin ó wà láàrin èṣù àti òkun aláró. Ó wà lágbede méjì, èṣù wà níbí, òkun aláró wà níbí. Kò lè sá lọ sọ́dọ̀ èṣù, kò lè kán lodò aláró. Ó wá kù pé kí ni ìpinnu mi yóò jẹ́? Kí ni ìpinnu mi yóò jẹ́? Ǹjẹ́ máa tẹ̀lé Ọlọ́run ni kí n fara dàyà? Tàbí kí n tètè gba ìtura, ṣùgbọ́n kí n kàn ṣe kíní lẹ́ẹ̀kan ṣo? Màá dẹ̀ ronúpìwàdà tó bá yá. A bọ́ sí, a wà ní àárín ìpinnu yẹn. Tó bá jẹ́ àwọn aláìgbàgbọ́ ni, wọ́n á mú ọ̀nà tí kò ní ní wọn lára. Ọ̀nà tó máa gbà ní. Àwọn onígbàgbọ́ míì gan tiẹ̀ máa mú ọ̀nà tí ò ní ní wọn lára. Wọ́n á ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn fúngbà díẹ̀. Àwọn nǹkan tí ayé yìí pàápàá jùlọ tó rọ̀ mọ́ ayé yìí ló máa ń sábà mú àwọn ìdánwò yìí wá. Kí ni mo fẹ́ jẹ? Kí ni mo fẹ́ mu? Kí ni mo fẹ́ wọ̀? Báwo la ṣe ṣọ̀la? Àwọn nǹkan tó máa Jésù sọ nínú ìwé Matthew orí 6 ó wí pé láti ẹsẹ̀ 21 títí dé 22. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ, tàbí kí li a ó mu, tàbí aṣọ wo li a ó fi wọ̀ wá, nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Ẹ fàlà sí, ní àwọn kèfèrí ń wá kiri. Nítorí bàbá yín tí ń bẹ lé ọ̀run mọ̀ pé, ó ti yí sáwọn tó jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ báyìí. Nítorí bàbá yín, a ò lè sọ pé bàbá yín fún àwọn kèfèrí. So àwọn ọmọ ẹ̀yìn ló ń bá sọ̀rọ̀ níbí ní ìpohùndà. Nítorí bàbá yín tí ń bẹ lé ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ wá sí ọkàn onígbàgbọ́ nìyẹn wípé kí n tó mọ àìní mi Ọlọ́run mọ̀. Ìyẹn kó ló yẹ kó kọ́kọ́ jẹ́ kó ná fi ọkàn balẹ̀. Àti pé bàbá tá ń sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ bàbá mi kì í ṣe Ọlọ́run tó burú. Ó ní àwọn bàbá wa tó wà nínú ayé yìí tí wọ́n jẹ́ ènìyàn búburú, wọ́n mọ bí wọ́n ṣe ń fún àwọn ọmọ wọn ní ẹ̀bùn rere. Mélòó mélòó bàbá ẹ̀mí, a father of spirit. Mélòó mélòó. A nílò láti ní ìmọ̀, kí ìmọ̀ wa pọ̀ sí nínú ẹni tí Ọlọ́run jẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, nítorí pé a ò mọ ẹni tí Ọlọ́run jẹ́, la ṣe máa ń kóyan Ọlọ́run kéré. Our knowledge of God must improve, because the knowledge of God is at the heart of Christian living. Ìmọ̀ Ọlọ́run tí a ní ó wà ní ọ̀gángán bí a ó ṣe máa gbégbé ayé wa gẹ́gẹ́ bí Kristẹni. A gbọ́dọ̀ mọ ẹni tí Ọlọ́run jẹ́. A gbọ́dọ̀ mọ ẹni tí Ọlọ́run jẹ́.
nígbà tí ohun tí mò ń ṣàfẹ́rí, ìfẹ́ ọkàn mi tí mo fẹ́ tó bẹ̀rẹ̀ sí kọlu tàbí kó máa fún ayé kúrò nínú ipasẹ̀ oore ọ̀fẹ́ fún ayé mi, wàá bẹ̀rẹ̀ sí rí i pé àwọn àfihàn ẹ̀ rèé o, wàá bẹ̀rẹ̀ sí rí i wípé wàá tètè máa gbàdúrà. Ẹ gbọ́ mi yé o, kì í ṣe pé wàá máa nífẹ̀ẹ́ àti gbàdúrà o, wàá tètè máa gbàdúrà ní kíákíá. Tẹ́lẹ̀ tó máa fẹ́ lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà níwájú Ọlọ́run láti gbàdúrà, wàá rí wípé wàá fẹ́ máa gbàdúrà kíákíá. Kí ló fà á? Wípé a gbọ́dọ̀ pẹ́ lórí eékún wa, a gbọ́dọ̀ tètè bọ́ sí gboro ká máa fò kiri bí ẹyẹ, ká tètè rí ohun tá a fẹ́ jẹ, ohun tá a fẹ́ wọ̀, ohun tá a fẹ́ mu, ká tètè rí àwọn nǹkan wọ̀nyẹn. Wàá wá rí pé àdúrà kò ní nítumọ̀ sí ẹ mọ́. Àdúrà máa lọlẹ̀ nínú ayé rẹ, kíka ọ̀rọ̀ Ọlọ́run á máa lọlẹ̀ nínú ayé rẹ, bí pípàdé pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run á máa dínkù nínú ayé rẹ. Àwọn nǹkan wọ̀nyí á máa di pé o ò fi taratara nífẹ̀ẹ́ sí wọn mọ́. Kí ló mọ̀ tó ti ń ṣẹlẹ̀ sí ọ? Ẹ̀mí rẹ ti bẹ̀rẹ̀ sí wà nínú ewu. Àwọn nǹkan míì táwọn kèfèrí ń lé, òun ló wá kúndùn jù ohun gbogbo lọ. Nǹkan kan tiẹ̀ ti ń sọ sí ọlọ́kàn pé àkókò tó ń lò nínú ilé ìjọsìn, àkókò tó ń lò pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, àkókò tó ń lò nínú àdúrà, tó ń lò nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run, ó ti ń pọ̀ jù. Bóyá nǹkan tó tiẹ̀ ń jẹ́ kó máa tòṣìrè tàbí kó máa la ohun tó ń là kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ìṣòro wọn ló gba ọkàn wọn kan ju ohun gbogbo lọ, débi pé ọkàn wọn àti ètè wọn á wá wúwo débi pé wọn ò ní lè gbàdúrà. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa, pé ẹnìkan ṣo tó lè ràn wá lọ́wọ́ nínú ìṣòro kí ìṣòro tá a lè máa là kọjá, òun ni Ọlọ́run alágbára tó dá ọ̀run ayé. Nípa bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a kígbe tọ̀ ọ́ nínú àdúrà, ká má wo bòmíràn. Òun ni kí a kígbe tọ̀ nínú àdúrà. Ẹ má gbọ́ tí àwọn èèyàn tó ń sọ wípé àlàáfíà wà níbì kan, tẹ́ bá wá bẹ́ẹ̀ ẹ máa rá àlàáfíà rárá. Ọlọ́run súnmọ́ wa ju ṣọ̀run wa lọ. Ké pè mí ló sọ, èmi ó sì gbọ́, èmi ó sì fi ohun tí ìwọ kò mọ̀ hàn ọ́. Ohun tó sọ nìyẹn. Ǹjẹ́ o ti ké pe Olúwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìdánwò rẹ, nínú ohun tó ń là kọjá? Ǹjẹ́ wọ́n ń kọnu sí ọ níbi tó ti ń ṣiṣẹ́, tí wọ́n fẹ́ kó tọwọ́ rẹ bọ ṣọ̀lọ̀, tí wọ́n fẹ́ kó ṣe ohun tí ò yẹ kó o lè gba ìgbéga lẹ́nu iṣẹ́, tàbí kó o lè rí ojú rere ẹni tó ń bá ṣiṣẹ́? Mo rán ọ létí lónìí wípé gbaṣẹ́ lọ́wọ́ mi kì í ṣe kúrò láyé o. Dúró ti Ọlọ́run. A ti ṣe jù bẹ́ẹ̀ lọ sí àwọn onígbàgbọ́ tó wá ṣáájú wa. A ti ṣe jù bẹ́ẹ̀ lọ. A ti ẹ̀ fi kú lọ̀ wọ́n. A ti ẹ̀ pa wọn míì dànù. Bí wọ́n ṣe ń kú lọ, ìgbàgbọ́ wọn kọjá ìsà. Àwọn ìgbàgbọ́ pé lọ́jọ́ kan àwọn yóò jíǹde. Kì í ṣe gbogbo kíkí pé Olúwa ni Ọlọ́run máa dé láti gbà wá là, láti gbà wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì ò lóye ìgbàlà tí Ọlọ́run sọ nípa rẹ̀. Ìgbàlà tara ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń fọkàn sí. Ṣùgbọ́n ìgbàlà tó ga jù tọ́lọ́run fẹ́ fún wa, ó ní ìgbàlà ẹ̀mí wa, ìgbàlà ayérayé. Ìgbàlà, ǹjẹ́ ohun tó ń lépa nìyẹn? Torí tí kì í bá ṣe ohun tó ń lépa nìyẹn, tó yẹ pé ayé yìí ló wa wọ́ mọ́, o ò ní lè ṣe ohun tí à ń sọ yìí o. Ohun tí ayé yìí tó ń lépa ló máa jàjù fún ọ o. Òun ló máa jàjù fún ọ o. Jésù Kristi Olúwa wa, ó kúndùn ìgbàlà ẹ̀mí wa ju ìrẹ̀sílẹ̀ rẹ̀ lọ. He valued our salvation more than his humiliation. Ó kúndùn ìgbàlà wa ju ìrẹ̀sílẹ̀ rẹ̀ lọ.
ìrẹ̀sílẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìgbà tó gbé àwọ̀ ènìyàn wọ̀ tó wá sínú ayé yìí. Jálẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé yìí, a rí ìrẹ̀sílẹ̀ rẹ̀. Pábánbárí ẹ̀ a rí lórí igi àgbélébù. Ṣé ẹ rò pé kò lágbára láti gbára rẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ mú, tó fẹ́ pa á ni? A kà á nínú ẹ̀kọ́ tá a kà ṣáájú wípé wọ́n bẹ́ kan létí lára àwọn tó fẹ́ wá mú, ó dẹ̀ dáwọ́lé, ó sì wò sàn. Ṣẹ́ni tó lè wo ni létí sàn, ṣé kò lè ṣe é kán má lè róhun mú ni? Mo gbọ́ létí lẹ́nu ẹnìkan lẹ́ẹ̀kan wípé a wà nínú mọ́tò, ẹni tó ọkùnrin àgbàlagbà kan wọlé, ẹni tó jẹ́ kọ̀ǹdọ́tọ̀ mọ́tò yẹn ó wá ń sọ̀rọ̀ ṣákáṣáká sí àgbàlagbà yẹn. Ẹni tó dẹ̀ ń wa mọ́tò tó jẹ́ dráìvà ó mọ àgbàlagbà yẹn. Bí àgbàlagbà yẹn ṣe bọ́lẹ̀ báyìí, ó kàn ra yí mọ́tò yẹn sẹ́gbẹ̀ẹ́ títì ni, kò lọ mọ́, ó kàn kọjú sí kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ ni pé má kó bá mi lẹ́nu iṣẹ́ yìí. Ẹni tí ò ń sọ̀rọ̀ sí ṣákáṣáká lẹ́ẹ̀kan mọ́ wò, wèrè ló máa ń wò. Ṣé ẹni tí ó ń wo wèrè kò lè yàyàn wèrè ni? Ohun tí arákùnrin yẹn sọ nìyẹn. So ẹni tó ń jí òkú dìde, tó ń lajú afọ́jú, tó ń rìn lórí omi, tẹ́rù ń bà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, tó ń ṣe oríṣiríṣi, ṣé ẹ rò pé kò lè gbára rẹ̀ láni? Gbé idà sẹ́gbẹ̀ẹ́. Ṣé aago tí bàbá mi mu, ṣé mi ò ní mú ni? Tó ní kí n mu, ṣé mi ò ní mú ni? Fún àǹfààní yín náà ni. Ṣùgbọ́n Jésù yàn láti jìyà, láti mú ìgbàlà wá fún wa, ju pé kí ó yẹrí kúrò nínú ìyà yẹn lọ. Kájọ ó yẹrí ni ìtàn tá à ń sọ lénìí kọ́ la ó máa sọ. Nípa bẹ́ẹ̀, ìjìyà rẹ̀, ìrúbọ rẹ̀, ó jẹ́ àpẹẹrẹ fún wa àwa tá à ń tẹ̀lé, àwa tá a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀. Bá a ṣe ń la ayé yìí kọjá, ó jẹ́ àpẹẹrẹ fún wa. Kò gbọ́dọ̀ sí ohunkóhun tá a gbọ́dọ̀ kúndùn ju ìgbàlà ẹ̀mí wa lọ. Kò gbọ́dọ̀ sí ohunkóhun tá a gbọ́dọ̀ kúndùn ju ìgbàlà ẹ̀mí wa lọ. Nípa bẹ́ẹ̀, ohunkóhun ò gbọ́dọ̀ wà ní ọ̀gángán ọkàn wa, ohun tá a pọ́nlé jù nínú ayé yìí, bí kò ṣe rírọ̀ mọ́ olùgbàlà. Bó tiẹ̀ jẹ́ wípé kí rírọ̀ mọ́ yẹn kó mú ìjìyà dání, a gbọ́dọ̀ rọ̀ mọ́. Torí Jésù rọ̀ mọ́ ìfẹ́ bàbá rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó mú ìjìyà dání láti gba aráyé là. Àwa náà, kí ìgbàlà wa lè jẹ́ kíkún tá a ṣe fún wa nínú Kristi, a gbọ́dọ̀ máa rìn. Kò sóhunkóhun tó lè dojúkọ wá nínú ayé, a gbọ́dọ̀ dìrọ̀ mọ́ olùgbàlà wa títí dópin. Já ń dán ọ wò láti dẹ́ṣẹ̀ bí? Kígbe sí Ọlọ́run tó lè gbà ọ́. Ǹjẹ́ à ń dán ọ wò láti ṣe àṣemáṣe tàbí láti tàpá sí ìfẹ́ Ọlọ́run? Jẹ́ kí ọkàn rẹ kó wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Bó tiẹ̀ jẹ́ wípé á jẹ́ kí ìyà tó ń jẹ kó tún gùn sí. Mo fẹ́ kà sí wa létí lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí Paul kọ sí àwọn ará Fílípì. Ó ní nítorí ní ti Kristi, ẹ̀yin ni a ti yọ̀ǹda fún, kì í ṣe láti gbà á gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Ìgbé ayé onígbàgbọ́ rẹ̀. Ìgbé ayé onígbàgbọ́ rẹ̀. Àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó tẹ ọ̀rọ̀ yìí mọ́ wa létí pẹ̀lú gbogbo ariwo tó yí wa ká. Pẹ̀lú gbogbo ariwo tó yí wa ká. Ariwo tó ń pè pé kí a juwọ́lẹ̀ nínú ìrìn àjò ìgbàgbọ́, kí a lè ṣe ohun tó ń wà, ká lè rí ìgbádùn ráńpẹ́, ìgbádùn tí ò lálòpẹ́. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa. Ẹ ò fìgbà kan fi wá sílẹ̀. Ní gbogbo ìgbà lẹ fi ń mú ọ̀rọ̀ yín tọ̀ wá wá. Ẹ ń rán wa létí lóòrèkóòrè ká lè máa rìn bó ṣe yẹ ká rìn. A dúpẹ́ o wípé ẹ ò jẹ́ kí
ọ̀rọ̀ yín kó sáfẹ́rẹ́ fún wa, pàápàá jùlọ ní àkókò tá a wà yìí nínú ìtàn ayé tí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run ti ń mú. Ṣùgbọ́n ẹ fi wá sí Góṣẹ́nì ọ̀rọ̀ yín, bó tilẹ̀ jẹ́ wípé ibòmíràn ṣókùnkùn, ẹ tàn mọ́lẹ̀ sí ibi táwa wà. A dúpẹ́ lọ́wọ́ yín o. A gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbà yìí kó má ṣe dúró gẹ́gẹ́ bí ìdájọ́ fún wa ní ọjọ́ kẹyìn, ṣùgbọ́n kó jẹ́ èyí tí a ó fọkàn tán nípa ìrànwọ́ yín, tí a ó sì máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wí. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín.